Abẹṣẹ-Ku-Bii-Ojo lọkọ mi, lẹ́yìn tó yọ eyín mi ló lọ fẹ́ ẹlòmíì. Iwájú onídàájọ́ abilékọ SM Akíntayọ̀, adájọ́ ilé-ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà lágbègbè ọjà ọba nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìyáálé ilé kan, abilékọ Mutiat Sulaiman, gbé ẹjọ́ ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Aliu Sulaiman lọ. Ẹ̀sùn tí obìnrin yìí fi kan ọkọ rẹ̀ ni pé kì í ṣètọ́jú òun àtàwọn ọmọ tóun bí fún un, àti pé ìgbà gbogbo ló máa ń lu òun bíi bàrà nínú ilé, débi pé ó fi ẹ̀ṣẹ́ yọ gbogbo eyín ẹnu òun tán ló bá lọ ṣègbéyàwó pẹ̀lú obìnrin míì níta. Èyí àtàwọn ẹ̀sùn míì ni Mutiat fi kan ọkọ rẹ̀. Ó ní, olúwa mi ò rò pé mo lè gbé pẹ̀lú ọkọ mi mọ́ rárá o. Ìwà rẹ̀ kò yàtọ̀ sí tẹranko. Ojúmọ́ kan wàhálà kan ni. Bí mo bá gbégbá nínú ilé mi ò mọ̀ ọ́ gbé ni. Kí n tó ṣẹ́jú pé á ti kù mí lẹ́sẹ̀ gidi. Kókó ohun tí mò ń fẹ́ ni pé kílé ẹjọ́ pàṣẹ fún un kó máa ṣàmójútó gbogbo ọmọ tí mo bí fún un pátá, láti orí owó oúnjẹ wọn dé orí owó iléèwé wọn ni kó máa ṣètò rẹ̀ fún wọn. Kódà òun ló gbọ́dọ̀ máa sanwó ọsibítù tí wọ́n bá dùbúlẹ̀ àìsàn pẹ̀lú. Kò sífẹ̀ẹ́ kankan láàrin àwa méjèèjì mọ́ rárá. Ìgbà gbogbo ló máa ń lù mí. Kò síbi tí kò lè ti yẹpẹrẹ mi. Bó bá gbé wàhálà rẹ̀ dé lójijì, ó lè tú mi sí ìhòhò níta gbangba. Kì í bìkítà rárá pé àwọn èèyàn á rí ìhòhò mi. Kò síjọ́ kan báyìí tí mo fi gbádùn ìgbéyàwó tó wà láàrin àwa méjèèjì rí. Ojoojúmọ́ la fi máa ń jà nínú ilé. Nígbà tí mi ò lè faradà á mọ́ ni mo bá kó jáde nílé rẹ̀ nígbà kan kó má bàa pa mí dànù. Ṣùgbọ́n ṣe lọkọ mi ní mi ò gbọ́dọ̀ padà wá sílé òun mọ́ lẹ́yìn táwọn èèyàn bá wa parí ìjà náà tán. Ṣe ló rìn jìnnà kétékété sóhun gbogbo tó ní í ṣe pẹ̀lú èmi àtàwọn ọmọ tí mo bí fún un. Láti ìgbà náà ni kò ti fún wa lówó oúnjẹ nínú ilé mọ́, tó sì ti lọ ṣègbéyàwó pẹ̀lú obìnrin míì níta. Mutiat ló ń ṣàlàyé báyìí nílé ẹjọ́ náà. Ṣá o, ọ̀tọ̀ ni ohun tí ọkọ Mutiat sọ nílé ẹjọ́ ọ̀hún. Ó ní kò sóòótọ́ kankan nínú ọ̀rọ̀ tíyàwó òun sọ ní kóòtù. Ó ní irọ́ gbu ló ń pamọ́ òun. Adájọ́ ilé ẹjọ́ náà ti sún ìgbẹ́jọ́ síwájú dọjọ́ míì. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.